Mo mọ̀ wípé ọmọ Tinubu ni ọ́, ó sì níṣẹ́ méjì ju kó máa pààyàn lọ. Bí nǹkan bá ṣe mí tàbí tó ṣe ọmọ mi lónìí, ẹ̀yin abiyamọ ayé kò sẹ̀yìn MC Oluomo. Ẹ̀yin èèyàn mi nílé lóko àti lẹ́yìn odi, ṣàlàáfíà ni mo bá yín. Ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ lórí kí ló ń trending. Ìkéde àti ìtanijí yìí ó ní ìyá ọmọ Musiliu Akinsanya, èyí tí gbogbo ayé mọ̀ ní MC Oluomo, léyìí tó jẹ́ former Lagos State National Union of Road Transport Workers, èyí tí a mọ̀ ní àwọn agbèrò, tó ké jáde ó ní nítorí wípé òun mọ̀ wípé MC Oluomo ò ní iṣẹ́ méjì ju kó máa pààyàn lọ. Arábìnrin yìí ó pariwo síta, ó ní ṣe ni MC Oluomo àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ ń lépa ẹ̀mí òun àti ọmọ tí òun bí fún arákùnrin yìí. Ó ní látàrí wípé òun pariwo síta, òun jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé ọmọ èyí tí òun bí fún MC Oluomo, wípé MC Oluomo kọ̀ láti ṣe bàbá lórí ọmọ yìí, ó kọ̀ láti ṣe ẹ̀tọ́ èyí tó yẹ kó ṣe lórí ọmọ. Ó ní ariwo yìí lòun pa síta, ìdí nìyí tí MC Oluomo àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ tí wọ́n fi ń lépa ẹ̀mí òun. Ó ní láìpẹ́ yìí òun lọ sí ilé MC Oluomo láti jẹ́ kó mọ̀ wípé ó ti di dandan kó ṣe ẹ̀tọ́ rẹ̀ lórí ọmọbìnrin èyí tó ń bí fún un. Ó ní ṣùgbọ́n ó yani lẹ́nu nígbà tí MC Oluomo tó fa ìbọn yọ, tó ní kí àwọn ọmọlẹ́yìn rẹ̀, tó ní kí wọ́n pa òun àti ọmọ tí òun ń gbé dání. Ó ní ìdí nìyí tóun fi jáde wípé tí nǹkan bá ti fi lè ṣe òun tàbí tó ṣe ọmọ tó wà ní ọwọ́ òun, ó ní kò sẹ̀yìn MC Oluomo. Ó lóun mọ̀ wípé MC Oluomo ó jẹ́ ọmọ bàbá wa Bọ́lá Tinubu, ìyẹn pírẹ́sídẹ̀ǹtì orílẹ̀-èdè Nàìjíríà. Ó lóun sì mọ̀ wípé gbogbo nǹkan tó bá ti ṣe ní ìlú Nàìjíríà wípé àṣegbé ni. Ó lóun mọ̀ wípé kò síbi tí ọwọ́ rẹ̀ ò tó, kò síbi tí ọwọ́ rẹ̀ ò ká. Ó ní ṣùgbọ́n tí nǹkan bá ti fi lè ṣòun, ìdí nìyí tóun fi ń pariwo síta kí gbogbo abiyamọ ayé kí wọ́n mọ̀, kí gbogbo ayé kí wọ́n mọ̀ wípé kò sẹ̀yìn MC Oluomo. Arábìnrin èyí tí a pe orúkọ rẹ̀ ní Maria ọmọ VC, òun ló pariwo yìí síta, èyí tó jẹ́ baby mama MC Oluomo, láti fi lè jẹ́ kí àwọn èèyàn mọ nǹkan tí ń ṣẹlẹ̀ láàrin wọn gẹ́gẹ́ bí nǹkan tí ó kọ sí orí Instagram page ẹ̀. Èdè Gẹ̀ẹ́sì ló fi kọ, ó sì kọ, ó ní I know you are Tinubu's boy, so you believe the world evolve around you, but there is one being who gave and take. Oluomo, má pa mí ní ọmọ, jẹ́ n rójú ráyè ṣe ìyá ọmọ mi. If anything bad happened to me or my daughter, hold Musiliu Akinsanya responsible. Eléyìí ni nǹkan tí Maria tó kọ sí orí Instagram page ẹ̀, láti lè jẹ́ kí àwọn ayé ó mọ̀ nǹkan tí ó ń ṣẹlẹ̀, pé nǹkan kò gbọ́dọ̀ ṣe òun, kò sì gbọ́dọ̀ ṣe ọmọ òun. Tá a bá gbàgbé, láìpẹ́ láì jìnnà yìí, arákùnrin èyí tó gba ipò lọ́wọ́ MC Oluomo, tó gba ipò Lagos State National Union of Road Transport Workers, ìyẹn àwọn agbèrò tó gba ipò yìí ní ọwọ́ rẹ̀. Àwọn ọmọlẹ́yìn arákùnrin yìí jáde, wọ́n sì pariwo sáyé wípé nǹkan ò gbọ́dọ̀ ṣe ségò ọ̀gá àwọn, torí wípé níṣe ni MC Oluomo ń lépa ẹ̀mí arákùnrin yìí. Wọ́n ní ìfun ò gbọ́dọ̀ dùn, bẹ́ẹ̀ ni èèrà ò gbọ́dọ̀ rìn. Wọ́n pariwo síta, wọ́n jẹ́ kí ayé ó mọ irú iṣẹ́ èyí tó wà ní ọwọ́ MC Oluomo. Wọ́n ní ṣe ni àwọn ò mọ MC Oluomo mọ́ iṣẹ́ méjì ju kó máa rán àwọn agbanipa, máa wá pa àwọn tí wọ́n bá jọ ní gbólóhùn asọ̀ láàrin wọn. Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí wá yà wá lẹ́nu. Kí ni ìdí tó fà á tó fi jẹ́ wípé tọmọdé tàgbà ń jáde tí wọ́n ń pariwo MC Oluomo lọ́tún, MC Oluomo lósì? Wọ́n ní ṣe ni apààyàn ni MC Oluomo. Ǹjẹ́ lóòótọ́ ó ní apààyàn oníṣẹ́ tí MC Oluomo ń ṣe? Eléyìí jẹ́ nǹkan tó yà wá lẹ́nu. Tá ẹ bá gbàgbé, láìpẹ́ yìí MC Oluomo jáde, ó sì jẹ́ kí a mọ̀ wípé gbogbo ẹ̀sùn èyí tí wọ́n fi ń kàn òun,
ó ní kò rí bẹ́ẹ̀, ó lóun ò pààyàn rí láyé òun tóun wà yìí, kódà ṣe ló fi kùránì tó fi búra, ó ní kò sí ní tó jọmọ́ bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ òun, ó ní iṣẹ́ tóun gbà òun ló jẹ́ kí àwọn èèyàn máa ro irú èrò burúkú báyìí tó jẹ́ kí wọ́n máa rò sùn, ṣùgbọ́n kí wàá ní nǹkan tó ṣẹlẹ̀ gangan tó fi jẹ́ wípé MC Oluomo òun ni tọmọdé tàgbà tí wọ́n mú bọnu, tó fi jẹ́ wípé orin MC Oluomo òun ni wọ́n ń pariwo tí wọ́n ń kọ wípé o nǹkan kan ò gbọ́dọ̀ ṣe àwọn ẹ̀yin èèyàn mi nílé lóko àti lẹ́yìn odi. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ó mú ìfura dání, ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ó pe àkíyèsí kí ni nǹkan tí ń ṣẹlẹ̀ gangan lórí ọ̀rọ̀ MC Oluomo. Eléyìí ni ìròyìn tá a ní ká mú wá sí etí ìgbọ́yín ẹ̀yin èèyàn mi nílé lóko àti lẹ́yìn odi. Kí ni nǹkan tí ẹ̀yin náà rò lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí? Gbogbo ìdáhùn yín ẹ máa fi sí orí comment section. Ẹ jẹ́ ká jọ sọ, ẹ jẹ́ ká jọ jọ bá a ṣe jọ máa ń ṣe. Ẹ má gbàgbé gbogbo bá a bá ṣe ń jọ àwọn videos wa. Ẹ máa bá wa comment, ẹ máa bá wa like, ẹ máa bá wa share tó bá ṣe ìgbà àkọ́kọ́ nìyí èyí tí ẹ̀yin ń ṣalábàápàdé fídíò yìí. Ẹ má gbàgbé láti follow page wa. Àbẹ́ẹ̀rí wípé nǹkan ń bẹ.